ọ̀sán gangan ló bí oògùn orí Ọ̀rúnmìlà ló bí ẹbọ. Ọdẹ ni mí, ọdẹ nìran mi, ọdẹ lọ́tẹ̀lú mi dó. Ọdẹ lọ́tẹ̀lú ọdún òmùdó tí mo san ní ìdẹ́rìndínlógún sọ́ra ya mi lẹ́rìndínlógún. Aya yín ni ẹ̀rìndínlógún. Owó ẹyọ. Ìṣẹ̀ṣe sì wà. Moving episode. Ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ bá wa subscribe sí channel yìí @AbiOlóòtú. Mo kí gbogbo ojú tó wò bí àti gbogbo etí tó gbọ́ mi. Orúkọ tèmi ni Abi Olóòtú. Èmi lọ́mọ Àkọ̀ráyè ọmọ ogun tẹ̀dúdú ọmọ bó ní bọ́ tún ṣe máa bọ́ tún ṣe ọmọ bó ní bọ́ bàjẹ́ máa bọ̀ bàjẹ́. Èmi lọ́mọ arẹ́rìn pàdé ìjà lọ́nà máa fin lójú ogun bí ogun ni mo ṣe wá ní ìrìn bàbá tó bí mi lọ́mọ. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ o. Bàbá ẹ dákun ẹ bá ń darúkọ yín fáwọn aráàlú. Orúkọ tèmi ni Fáyẹmí. Bàbá mi Fáyẹmí. Fáyẹmí Tẹ̀dímọ́lẹ̀ Awo ní ìlú Ọdẹ Omi. Ọmọ ìlú Ọdẹ Omi ni. Bàbá sọdẹ ni yín. Bẹ́ẹ̀ni ọdẹ ni mí. Ọdẹ ni mí, ọdẹ nìran mi, ọdẹ lọ́tẹ̀lú mi dó. Ọdẹ lọ́tẹ̀lú ọdẹ òmùdó tí a fi ń pè ní ọdẹ sóòmù omi. Ọdẹ sóòmù omi. Ó wá lóhun òmù omi. Omi lọ́dọ̀ mi ẹlẹ́gbẹ̀ẹ́ lónìí ló sì lú ọdẹ omi. Tá a gbọ́dọ̀ mú. Ọ̀sán aláwòrán lọ́tẹ̀lú ọdẹ òmùdó. Àwa là ń pè. A jẹ́ pé omi kan bẹ ní ọdẹ òmu téèyàn gbọ́dọ̀ mú. Bẹ́ẹ̀ni tọ́dọ̀ mi ẹlẹ́gbẹ̀ẹ́ òun là ń pè ní odò ọdẹ òmu. Tó jẹ́ pé ìdọ̀tí ni wọ́n ń dà síbẹ̀. Tọ́dọ̀ mi ẹlẹ́gbẹ̀ẹ́. Bàbá mo wá rí gbogbo àwọn nǹkan tẹ́ ẹ dì mọ́ra yìí débi aṣọ tẹ́ ẹ wọ̀ yìí ẹ má bínú pé mo fọwọ́ kàn torí mo ṣe gbérí ọdẹ. Gbérí ọdẹ. Bàbá bẹ́ẹ̀ ṣe wọ́ yìí nǹkan kan ò lè ṣe yín ẹ̀rù ọ̀bà yín. Ẹ̀rù ọ̀bà mi mímí kàn mọ̀ ní bí Ọlọ́run bá ti ń wà lókè rẹ̀ torí gbogbo tá a bá ń ṣe ká gbé lérí Ọlọ́run ọba tọrọ bá ṣe dájú gbogbo wa lọ. Ọmọ ìran àdúbàlà wa ń dá Elédùmarè ọba lọba tó láṣẹ ìṣẹ̀ǹṣẹ̀ ń bẹ bíi tàtijọ́ Ògún ń bẹ bíi tàtijọ́ fẹ́mi tó bá tọ̀ bó ṣe yẹ kó rìn. Ẹ ní Ògún ń bẹ bíi tàtijọ́. Bẹ́ẹ̀ni. Torí èmi nígbàgbọ́ pé ọdẹ ló lóògùn jù. Ọdẹ náà ló lóògùn. Ọdẹ ló ní oògùn tó ń gbọ́. Ọ̀sán yìí ló ní oògùn tó ń gbọ́. Ọ̀sán yìí gangan ló bí oògùn. Orí Ọ̀rúnmìlà ló bí ẹbọ tọmọ rẹ̀ bí ẹbọ àbí òyọ ẹbọ àti oògùn ọ̀rẹ́ kan náà jọ ni wọ́n. Ṣùgbọ́n gbà tí wọ́n ń jà níjọ́ kìíní àná ó ní ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin wọn tí kìíní sọ pé bàbá òun ló lóògùn jù tí kejì sọ pé bàbá òun ló lóògùn jù. Ọba wa ránṣẹ́ sí àwọn méjèèjì nínú ìlú pé ẹ̀yin méjèèjì o bàbá ẹbọ Ọ̀rúnmìlà àti wọ́ Ọ̀sán tó jẹ́ tó bí ògùn òní yìí lẹ́yìn ọjọ́ méje lónìí ń rí ẹ̀yin ọmọ yín méjèèjì mọ́lẹ̀ láàyè ẹni tó bá ti wá di ọjọ́ méje ẹni tó bá ti wá pe ọmọ rẹ̀ ló wọ́n gbà pé olóògùn jù nínú wọn. Ìgbà tó yá tó di ọjọ́ keje tí Ọ̀sán ìdélé ọmọ gbẹrẹ ó sin sọmọ ẹ̀ ó mú òògùn ó bẹ̀rẹ̀ sí dè mọ́mọ ẹ̀ lára bí ṣe ń sin ní ń jẹ sísín ní ń jẹ jíjẹ. Ọ̀rúnmìlà gbé ọ̀pẹ̀lẹ̀ jọlẹ̀ ọ̀pẹ̀lẹ̀ ní pé kọ́ lọ sí kí ni kọ́ lọ rúbọ fún èṣù láàlú kó mé ńlá kó mú tẹnu jẹ kọ́ lọ gbé fèṣù láàlú ògiri òkú abẹ́rẹ́ wọn náà tá àdídú ẹlẹ́kùn sọkún tí ń jẹ ẹlẹ́kùn sọkún láàróyè sùn jẹ onímí sunmí láàróyè sùn fún ọ wá ń lọ́wọ́jú àtàrí ẹ̀ wá ń ṣe fífi lọ́pẹ́lọpẹ́ gíga tí bàbá ga àjàgàjì ọba gbé fèṣù fún ìgbà tó di ọjọ́ keje ọba rí wọn méjèèjì mọ́lẹ̀ ìgbà tó yá ẹbọ tí Ọ̀rúnmìlà gbé fún èṣù níjọ́ kìíní àná eku ńlá tó gbé fún ó gbé ẹ̀mí sí lára eku ńlá bẹ̀rẹ̀ sí rìn ó bẹ̀rẹ̀ sí kógun tẹnu oúnjẹ ó gbẹ́lẹ̀ ó lọ gbẹ́ kọmọ Ọ̀rúnmìlà ó bẹ̀rẹ̀ sí kógun tẹnu oúnjẹ fọmọ Ọ̀rúnmìlà ọmọ Ọ̀rúnmìlà ń dẹnu kòtò oúnjẹ ń mu oògùn lóòótọ́ ni kò rí nǹkan kan jẹ ṣùgbọ́n ooru òmu pẹ̀lú oògùn tí bàbá rẹ̀ ti dè má lára ṣùgbọ́n ihò kan wà tó kété tó gbẹ́ kan ọmọ Ọ̀sán yìí oògùn ó wá lọ bá ọmọ Ọ̀rúnmìlà pé oúnjẹ lọ́mọ ń jẹ yìí bí ṣe ń bá a jẹnu gbàtó dọjọ́ keje wọ́n ní kọ́sẹ̀ ó pọmọ rẹ̀ ó pé kò dáhùn náà bá ní kí oògùn Ọ̀rúnmìlà kó pọmọ tiẹ̀ ó ṣe pé ó ní bàbá mi mọ̀ jẹ́ bèjẹ́ bẹ̀jọ bẹ̀ sẹ́mẹ̀ẹ́dínlógún ó láyé ni mo jẹ́ sí mi ò ní jẹ́ tọ̀run ó ní bàbá mi kánpé ni mo wà ó ní mo wà bí Ọ̀sán ìṣe bí Ọ̀rúnmìlà fi rọ́mọ tiẹ̀ kù ní Ọ̀sán ọ̀bá rọ́mọ tiẹ̀ kù ìyẹn náà fi sọ pé ilẹ̀ làwọ̀ sà àwọn olóògùn kọ́rọ̀ bá rújú tán àwọn abúlẹ̀ sárí torí ilẹ̀ làwọ̀ sà àwọn olóògùn kankan bí ò ṣe ẹrùbọ rírú ó lè túmọ̀ rẹ̀ fún Ọ̀rúnmìlà. Bàbá ẹ wá jẹ́ kó yí wa nísìnyí báyìí pé kárúbọ ó ṣáájú kí aṣoògùn náà. Kárúbọ mọ́ ògùn lògùn fi jẹ́ wọ́n ní ká kọ́fá mọ́fá láwa kọ́fá mọ́fá ká kóògùn mọ́ògùn láwa kóògùn mọ́ògùn ènìyàn tí ó bá kọ́fá mọ́fá tí ó kóògùn mọ́ògùn tọ́pẹ́ títí tinú rẹ̀ ara adífá fún bàbá ya kọ̀ǹkọ̀ tí ń ti ilẹ̀ Ifẹ̀ bọ̀ wá sáyé orí wọ́n gbẹ́bọ́n bẹ̀ wọ́n rú wọ́n gbọ́rùn bẹ̀ wọ́n dà ẹbọ làbárú òògùn lọ́lọ́kọ́ jẹ́pọ̀ ìpọ́njú orí tó wó orí ńlọ́lọ́jọ́ gbogbo fún gbogbo ẹbọ rírun ló ṣàgbà pàtàkì gbogbo. Bàbá ṣe mọ́ ń dáyàn ni.
mo ń dá yẹn lóògì babaláwo ni mí tí mo gbọ́ fá. ẹ mọ yẹsẹ́ wò fún yẹn. mo yẹsẹ́ wò tí mo gbọ́ ifá. kí lè á fi ń yẹsẹ́ wò fún yẹn gan. Ọ̀rúnmìlà ni ọ̀pẹ̀lẹ̀ ni mo fi ń yẹsẹ́ wò tá à ń pè ní ọ̀pẹ̀lẹ̀ tí mo san ní ẹ̀ẹ́dẹ́rìndínlógún sọ̀rọ̀ ayé mi lẹ́rìndínlógún. aya yín ni ẹ̀rìndínlógún. owó ẹyọ. torí pé àwọn èèyàn wà tó jẹ́ pé ààrẹ tó ń lo ọ̀pẹ̀lẹ̀ ààrẹ tó jẹ́ pé ó ń lo ọ̀sán yìí ààrẹ rí oríṣiríṣi làwọn. àwọn ọ̀sán yìí oníṣègùn ni wọ́n yẹn. kí wàá nìdí tẹ́yìn fi ń lo ọ̀pẹ̀lẹ̀. ń gbẹ pé ohun tí wọ́n fi lé àwa lọ́wọ́ ni ohun tí mo sì tọ́jú mọ̀ ni. ṣé ẹ kọ́ ni àbí ẹ̀jọ̀gùn ṣe tẹ̀sí. ojoogun bá ní abínibí yàtọ̀ sí ability nítorí pé ìran bàbá mi ọdẹ ni ìgbà tí wọ́n dẹgbó ó ní ìrìn àjò kátó rìn nígbà náà lọ táwọn baba ńlá baba wọn fi jogún fá. bàbá bó ti tó bí ọdún mélòó tẹ́ ti bẹ̀rẹ̀ sí dáyàn lóhùn báyìí. mo tẹfá ní 1990. ẹ tẹfá ní 1990. mo gbọ́ ẹyọ mo ń gbọ́ ẹyọ fá 91 92 yẹn ni Símbì àti Àyàbíọ́lá kú. ọjọ́ kan náà lòun àti bàbá tó bí bàbá mi kú tá a sọkún wọn tí wọ́n sòsùn. àtìgbà náà lọ́hùn láti ń káàkiri tá a ti ìjókòó lórí nǹkan yìí ṣùgbọ́n láti bí a lè pé láti bí 2000 ya 2000 báyìí àti jókòó sórí iṣẹ́ yìí tá a sì ti ń ṣe sáde àsìkò tí ò sì ń wá. Àyàbíká ní ó ti tó bí abí 25 years tẹ́ ti jókòó bẹ́ẹ̀ ni tí mo ti jókòó sí i báyìí. Ìṣẹ̀ṣe sì wà moving episode. Ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ bá wa subscribe sí channel yìí at Abbey Olóòtú. Ìṣẹ̀ṣe is number one. When we talk of ìṣẹ̀ṣe, ó bẹ̀rẹ̀ látòrí bàbá àti ìṣẹ̀ṣe, bàbá ẹ̀ ìṣẹ̀ṣe, ìyá ìṣẹ̀ṣe. Ilé tó ti wá kò sí létí wọn ti rí ìṣẹ̀ṣe. It's a universe program. Ní Canada báyà wọ́n fi fẹ́ yẹ. Ìgbà tí wọ́n ṣọdún Ògún, ẹni kí lórí tí wọ́n kọ̀ rẹ́ mi. Ògún yè mọ́ yè. Ọdún tí èmi máa ń ṣe ọdún ṣọ̀kan ní babalú ayé olóde ọdọọdún ó ti jẹ́ ìtọ̀ láì fáìn tó bá mi kọ̀ ọ́ àti ẹgbẹ́ lọ́dá gbọ́dọ̀ tó fún ọ pé ó ṣàkóso nígbà láàrin náà ọmọ yìí náà ààrẹ ọba ṣọ̀kan. ọdún mìíràn lẹ́sàmọ́dún àwọn táwa náà la máa wá a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lọ́balọ́ba ìlú lọ́balọ́ba nínú ìjòyè a dúpẹ́ lọ́wọ́ yín. mo ní tí èèyàn bá wà ní òkè òkun tó yẹ pé ó ti ń làkàkà oríwé ìgbégbà tí wọ́n pè ní resident bàbá ǹjẹ́ tí ẹ̀ ní bẹ́ẹ̀ bá dọ́dọ̀ yìí ǹjẹ́ ó ṣe ṣe kó rọ́nà àbáyọ. yóò rí ọ̀nà àbáyọ nítorí pé ibẹ̀ ló gbé ó wù ú láti gbé ibẹ̀ ni ibi tó rí bá gbé ní sílà gbé ibi tọ́nà bá tọ́ ní sílà tọ̀ á wàá béèrè lọ́wọ́ orí rẹ̀ pé kí ni tí ó ṣe tó fi lè débẹ̀ láti lè débẹ̀ tí ó fi rírú ìwé náà gbà tí ó fi rọ̀ lọ́rùn. bàbá tó jẹ́ pà ní dáwọ́ nù torí pé àwọn èèyàn ti pọ̀ tó jẹ́ pé wọ́n ti gbáàyàn lọ babaláwo fèkì ti pọ̀ àáfàá fèkì ti pọ̀. ó pọ̀ jù kódà lórí afẹ́fẹ́ tẹ́ ẹ ti ń wò wáyé gan irú èmi wọn ò polówó ara mi lórí afẹ́fẹ́ rí mi ò sì pariwo ara mi lórí nǹkan kódà lérí ifá títẹ̀ táwọn èèyàn àìmọye irú ẹ̀ táwọn rí káàkiri àìmọye irú ẹ̀ fún ẹlòmíì tí ó ti hùwà yìí ṣùgbọ́n ohun gbogbo láyé àìfẹ́rù ẹ̀kú náà ní tọ́ bá dáa náà máa bá èèyàn dùn lẹ́yìn nígbà tí èèyàn bá wà ẹ bá ní kí gbogbo wọn kán má sí ọ̀dàlẹ̀ láàrin wọn orí wọn máa kọ́ni kan nínú ẹgbẹ́ kan yìí pé àpékẹ́ tí ó bá dalẹ̀ ọ̀ má dalẹ̀ nítorí pé orí irun agbárí irú wọn nìyá máa ń lò nígbà tí ọba sọdàlẹ kí ni tíyà fẹ́ mu lágbárí lẹ́jẹ̀ tiwọn ẹ̀jẹ̀ ọ̀dàlẹ̀ nìyá mi mú ń bẹ̀ tó ń gbọ́rọ̀ mi báwọn onírú
àwọn àlànà yẹn àwọn kọ́ lọ́wọ́ bó ṣàánú fún wa kí adániwáyé ọba tó fi nǹkan lé wa lọ́wọ́ ògún tó ń wò yìí wọ́n ní ojú ẹ̀kan ọba lára èrèrú àjèrò adásọ ọmọ onígbè kàkú orí ògún lákàáyé ajàmọ́mọ́ àlàní kókòdò tí rúmẹ̀nì mẹ̀lẹ̀ ní ògún tó jẹ́ sísun tí ìjà ìlú orí ẹ má gbé lọ́wọ́ tí máa fi ń ṣèké ọkàn ń ṣèké dànù ní oríru wá kúrò nínú ẹ̀ ó ààyò ebi òṣùpá wa àṣìtọ́rọ̀ jẹ à ń dúpẹ́ tí Ọlọ́run ṣe fún wa níwọ̀nba nítorí pé à ń rí ọ̀nà díẹ̀díẹ̀ fúnra wa tọkàn tí a sì ń balẹ̀. bàbá mo ti rántí orin Ògún kan tó ní òṣàlógún ẹ mọ́ dàálẹ̀ o ẹ mọ́ dàálẹ̀ ẹ mọ́ dàálẹ̀ o òṣàlógún ẹ mọ́ dàálẹ̀ o. bàbá bóògùn ṣe wà yìí ǹjẹ́ a rí ẹni tó yẹ kó lè gba Ògún gẹ́gẹ́ bí aláàbò bá a ṣe ń gba àwọn òṣàlógún. ò lè rí babaláwo tó gbójú tó gbótó wọ́n máa lóògùn lẹ́yìn kù ni wọ́n máa sì léṣù lẹ́yìn kù. sọ̀ngbọ́rọ̀ mi àwo tó bá ló agbára àbọ̀dẹ tó lágbára tí ò lóògùn orí wọn ni olúọdẹ lólògùn ilé àṣìpa lólògùn ta lólògùn òde sọ̀ngbọ́rọ̀ mi báwọn ògùn ìlú gan gbọ́dọ̀ ní ògùn nítorí pé òun lolùlànà ẹ máa bọ èṣù dẹ̀ gbọ́dọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nítorí pé bẹ́ẹ̀ bá ti fi tògùn ṣe náà lẹ́ẹ̀mọ́ fi tòṣù ṣe nítorí làálù òkìrì òkèkọ̀rọ̀ tí jẹ́ látọkọ onígbẹ́bọ orí èṣù ẹ̀yìn ìpínlẹ̀ Ọ̀rúnmìlà ló fi jókòó sí lábẹ́ igi tí igun fún wa máa ń gbẹ́bọ lọ sóde ọ̀run gbogbo ìkíni. bàbá tabara rẹ ni tó yẹ pé ìdí ẹ yọ tó jẹ́ pé ẹ mọ̀ tídé yẹn bá yọ nílùú òyìnbó wọn bá wọn gé ni ẹni tó bá tẹ̀ ti bá gé lélẹ́yìí ó lò pẹ́ tán láyé ló lo 3 years gbogbo àwọn tí mo ti mọ̀ pátápátá wọ́n lò pẹ́ láyé náà lo 3 years. orídìí yíyọ mi ò ṣe rárá máa ti sún tó 50 ẹ̀ tó jẹ́ kó kéré gan 50 ní ìlànà bẹ́ẹ̀ ni kódà mò ń sì kan lọ́wọ́lọ́wọ́ bó ṣe ń bá mi sọ̀rọ̀ tí ò ní pé irọ́ pátápátá là ń ta nínú rẹ̀ tídìí èèyàn bá yọ tó ti pọ́n ọ̀nà tí ìdí fi yọ pọ̀ tó kó oríṣiríṣi tó bá tó táìmù kan ìdí ò yọ débi pé kò ní lè yọ máa ta ìmí ìwà kò ní lè jókòó mọ́ kò ní lè dá jókòó tí ọmọ kábí ìdápẹ́ nǹkan bá ń bẹ ní kíní rẹ̀ tí omi bá kàn ní ara lásán yọ ọmọ kéènì níbi tí ó ti pọ́n dé tó ń gbọ́rọ̀ mi ní ìdí yíyọ sọwárí iṣẹ́ wà àgbo ẹ̀ wà tá à ń ṣe fún wọn tó yẹ pé yóò fi wọlé iṣẹ́ kan wà tó jẹ́ pé yóò gbé sí ìdí tí yóò fún sí ìdí tí kíní yóò fi lọ ọdún padà tí ó dẹ̀ fi rọrùn tí ò fi ní gbó rọrùn ó rí àpọ̀jù jẹ̀dí nínú ara ó ní ń fa ìdí yíyọ tó ń wò. bàbá ẹ̀ ń tẹ̀ máa ń jẹ ṣúgà nǹkan dídùn bẹ́ẹ̀ ni táwọn máa ń lu àwọn àgbo orí àgbo kan ló ń wò lọ́ọ̀kan tá a gbé kalẹ̀ táwa gangan mu fúnra wa yìí tá a bá mu bíà díẹ̀ á bọ̀ sórí àgbo ṣẹ̀mbáyé wa díẹ̀ nítorí pé òun ní ń gbé wa wọn á ní ìtọ̀ ṣúgà màá ní kí ní jẹ́ ìtọ̀ ṣúgà ìyẹn tán pè ní diabetes àtọ̀gbẹ ó ní bàbá tó bí èmi lọ́mọ ṣe tó fi là nígbà náà lọ́hùn kí ní jẹ́ ìtọ̀ ṣúgà. bàbá ẹ máa ń tọ́jú ìtọ̀ ṣúgà. bẹ́ẹ̀ ni ó jẹ́ àtọ̀gbẹ. kí ló máa ń fa ìtọ̀ ṣúgà yẹn gẹ́gẹ́? nǹkan dídùn náà pọ̀. lórí ìdí yíyọ ìtọ̀ ṣúgà àwọn míì wà tó jẹ́ pé ẹlòmíì wà ó ní ìtọ̀ ṣúgà tí ò máa lára nígbà tí ò tí ì máa rí tí ò sì tí ì máa tọ̀tọ̀ yẹn ṣeréṣeré ju àdìtì tó bá wá légbò kan àwa wo egbò yẹn wà ní sanmọ́ àwọn máa pè ládàá jẹ náà egbò yẹn dẹ̀ lílé ìtọ̀ ṣúgà ò ní jẹ́ kó san bọ̀ rẹ̀ àwa máa rin sẹ̀kẹ̀ ìtọ̀ ṣúgà ti ń bẹ lára rẹ̀. bàbá ìtọ̀ ṣúgà tá à ń sọ̀rọ̀ rẹ̀ tó bá jẹ́ pé kì í ṣe nǹkan dídùn ló fà nǹkan. iṣẹ́ gbogbo àìsàn ló jẹ́ nǹkan dídùn ló fà iṣẹ́ ayé pọ̀ jù mẹ́. n tí mò ń lọ gangan tó jẹ́ pé á béèrè sí náà ni ọmọ ń jalè ní ìsìn àrísáré máa kó òògùn mọ́ ká máa sinmi sa àrífọ̀n lábàtà sọ́mi lómi kú bẹ̀ ni tá a fi ń yọ̀ bẹ́ẹ̀tì á béèrè lọ́wọ́ sẹ̀yà á béèrè lọ́wọ́ ọfá á béèrè lọ́wọ́ pẹ̀lẹ́ kí ni nǹkan tí ń ṣẹlẹ̀ níbi nǹkan yìí tí wàá ìṣẹ́ fi ń sarákùnrin kí ni tẹ́ fẹ́ gbà ṣé báyìí àwọn baba ńlá baba wa kan wà nígbà tí àpèkòkò ògùn kan ní HIV ṣé báwọn baba ńlá baba wa kan wọ́n ní ẹ̀pa tó jẹ́ pé kò sírú àrùn yẹn tẹ́pa àpépa irú àìsàn wo ló tó wá lè mú èèyàn nú ara tó yẹ pé tá a bá fún wọn nírú ẹ̀pa náà lò tí ẹ̀pa ò ní padà ṣùgbọ́n gba gbogbo onírọ̀ ti pọ̀ jù ń tàn wá bá a bá gbé sẹ́ni ìṣe tá a bá ṣiṣẹ́ tá a gbé lọ láàbù wọn ní ká bá tẹ̀sí ẹ̀ láàbù tá a bá lọ tẹ̀sí tó bá ṣiṣẹ́ káàbà sọ̀rọ̀ àwọn wọ̀n láti pa wá ni àbí ká fi ọgbọ́n owó pàtó kò sówó lọ tíá ká fi ọgbọ́n gbà lówó wa ká kàn dé ìmọ̀ ìdànù wọn dẹ̀ fi lọ mọ́ ṣe fúnra wọn ká lọ mọ́ dásí kọsẹ̀ wo ìròyìn ò dáfọ̀ ojú bá o orí iṣẹ́ ńlá mo jù bá o iṣẹ́ ńlá náà
Dapsy Concept Studio iléeṣẹ́ ayàwòrán amáwòtán rókòṣó kékeré kọ́lẹ̀ fàn lọ́dọ̀ òjòlá kò léjò àfojúdi kékeré kọ́ ni Dapsy Concept Studio nínú àwọn tó ń ya video production nílẹ̀ films and musical video shots wedding video show commercial video show real estate video show professional photo show event photo show birthday photo show model photo show burial photo show kiddies photo show maternity photo show video editing photo editing graphics designer Dapsy Concept Studio gbogbo ayé ló ń kó kìkì rẹ̀ iṣẹ́ ẹni ní sọ ní di gbajúgbajà láwùjọ renting of equipment like camera light and drone makeup and social media productions available kókó làrán fàdítì kábàániyàwòrán kó mọ́lẹ̀ ránkoṣo pẹ̀lú oríṣiríṣi fídíò camera with special different effects Dapsy Concept Studio gbàngbàngbà la wà ní opposite Progress Academic School off Titilayo Sawmill ọ̀rẹ́ Òdìgbòlókù Government Ondo State pé 08138470718 tàbí 08075581040 Dapsy Concept Studio ọ̀dọ̀ rẹ̀ là ń bọ̀. Get your best production, musical video shooting, powerful editing, film shooting, wedding shooting, wedding shooting, concert shooting. àìmọyemọye olówó ni wọ́n fi ń bá ṣòwò wọn àbáwọn mẹ̀kúnnù tó jẹ́ pé a ní nǹkan yìí tá a lè gbé dìde wọn tó wáyé pọ́ mọ ẹni tó rówó lò tọ́nà rí ewé lásán tó modernize tí ò ṣiṣẹ́ tó yẹ ṣe wọ́n mọ̀ polo rẹ̀ káàkiri àgbáyé nítorí owó táwọn ní lọ́wọ́ títẹ̀ tó wá jẹ́ gangan wọ́n àbádọ́ rẹ̀ síbì kan tó dẹ̀ jẹ́ pé gangan ní jẹ́ bí oru. bàbá ẹ mọ̀ nípa egbògi dáadáa. bẹ́ẹ̀ ni iṣẹ́ mi ni iṣẹ́ bàbá tó bí mi lọ́mọ arẹmọ làwọn ṣe àwọn òkè sápamọ́. bàbá wọ́n ń pe àìsàn kan mo ti gbàgbé orúkọ rẹ̀ àmọ́ àìsàn náà wọ́n máa ń mú yẹn níbi ojú débi pé ojú àwọn ọ̀pọ̀lọpọ̀ tó bá mú ojú rẹ̀ sábà rìnà dáadáa. tí ò ní rìnà mọ́. kò ní rìnà àmọ́ yóò máa wò bàbá. pé sórí ẹ̀yà ojú tó ń wò yìí okùn kan náà ló kó ojú papọ̀. imú méjèèjì tó ń wò yìí àti ojú méjèèjì ihò kan náà ni wọ́n jọ ní. bẹ́ẹ̀ sì ni etí àti ẹnu gbogbo ẹ̀jọ̀ dára wọn ni. orí tí onídán máa ń padán tán pàfọ́ọ̀mù dán ara wọn wọ́n máa ń mú sẹ́yìn ìbọmú tí wọ́n sì yọ lódì kejì tí wọ́n sì yọ lẹ́nu wọ́n sì lè yọ ní etí tó bá máa pè dáadáa àbí òye ọba òun kò jẹ ìdán wọ́n fi mọ̀ pé ihò kan náà ni orí okùn ojú bó ṣe rí rèé ojú kan rèé ojú kan rèé sọwárí tí kẹ́ni ìbá mú ojú ń bí tí bá ń tan lọ tẹ́ ẹ̀ bá tètè búlọ̀kù ẹ̀ láàrin yóò àfẹ́ ti ojú kejì náà ò ní rí náà wọ́n bá tó táìmù kan yóò tó wà àfẹ́ ti etí rẹ̀ kò ní gbọ̀n kankan mọ́ tí mo bò ní gbòòrùn. bàbá tẹ̀lé tọ́jú rẹ̀ sàn. bẹ́ẹ̀ ó sì jẹ́ wípé ààrẹ nu owó dànù rárá bàbá. bàbá mi kò sí ti ń jẹ́ arúgbó dànù sóun gbọ́rọ̀ mi kò sí ti ń jẹ́ arúgbó dànù lẹ́yìn bá nàá dànù kò lè rí nítorí pé inú ayé ìlà wà ṣùgbọ́n tọ́lọ́run bá ti fún wa ṣe ṣùgbọ́n mi ò ní gba ẹ̀sẹ̀ tí mi ò ní tọ́jú kódà tó bá wọ̀dọ̀ mi ní ìsìn tí òkè apá bẹ̀ tá tọ́jú bẹ̀ kódà mo lè lọ sí kíní wọn báyìí kọ́ lọ wò wọ́n. láwọn tẹ tó jẹ́ pé àwọn tí wọ́n ní stroke ten tọ́jú. lọ́wọ́ báyìí tí wọ́n wà nínú ilé wọ́n hàn sọmọ àbí bẹ́ẹ̀ kọ́ ni ọmọ mi wọ́n wá láti travel láti wọrí láti fọ́ngbọ́rọ̀ mi báyìí tí wọ́n wà nílé rẹ̀ láti tọ́jú lọ́wọ́ fọ́ngbọ́rọ̀ mi. ẹni ọmọ Mọdákẹ́kẹ́ ni. ọ̀rọ̀ màlẹ́ ọmọdún mi ló sọ pé ìsọmọ Mọdákẹ́kẹ́ torí àjọ ń ṣe papọ̀. bàbá pẹ̀lú àwọn agbára tí mo rí àti àwọn tí èmi gan ti ṣe ìwádìí lórí bàbá tí láti bàtẹ́ tí wàá bẹ̀rẹ̀ àwọn òògùn tẹ́ ẹ ti jogún gbogbo àwọn òògùn yìí látara bàbá yín ǹjẹ́ ẹ ti lérò pé agbára tẹ́ ẹ lò yóò tó yín ẹ fẹ́ lọ wá agbára sí. agbára ò tó alágbára ṣùgbọ́n nǹkan tó le jù láyé ni pé mi ò wó oògùn ọ̀ngbọ́rọ̀ mi ò lóògùn ilẹ̀ làwọ̀ ní ilẹ̀ làwọ̀ bùsà mo ní ẹbọ ní rírí nígbà tó náà bá ti gbọ́ lójoojúmọ́ tí n bá ti ń dá yóò máa sọ pé ní tó yẹ kí n máa ṣe fún mi Ifá lọ rúbọ báyìí o lọ sí nǹkan báyìí n sì máa rúbọ rẹ̀ ó ti tàn ilẹ̀ làwọ̀ ṣàwọ̀ olóògùn báwo bá padà awọ afọmíṣẹ̀jẹ̀ rẹ̀ alómi ẹ̀jẹun omi mi ẹ̀jẹ̀ ara mi kò ní rí lédè mi omi ara mi ẹ̀jẹ̀ ara mi bẹ́ẹ̀ ni kò ní sí kí ni kò ní rí lédè bàbá ìkànnì ọwọ́ kan kì í lé lọ́dọ̀ owó ìkànnì ẹsẹ̀ kan kì í lé lẹ́sẹ̀ nígbà ìyá ara mi ò bá ti lé lédè mi kí ni tó kù tí mo sì rí nǹkan ṣe wọn àti torí iṣẹ́ ìgbé mi lọ station rí ọdún tí mo ti wà ń di iṣẹ́ babaláwo ẹ̀ lẹ́gbọ́n mi ìbáyàn ṣe gáì ìbáyàn ṣe dì iṣẹ́ tí n bá mọ̀ ní sọ pé n báyàn ṣe ìṣíbi tí mi ò pin lọ tí n bá jẹ́ tó ṣe dì ẹ̀ lè fẹ́ gbàwòrán sí mi létí láì kí n dúró
torí àwọn tí mo ti ṣe nǹkan àbàjẹ́ fún wọn rí mi ṣùgbọ́n ẹni tó inú ọ̀tọ̀ oníbàjẹ́ ènìyàn pọ̀ tó fẹ́ borúkọ èèyàn jẹ́ inú ayé ìlàbà mẹ́ni tó bá ṣerú ẹ̀ ọkàn ó kó sì kú Elédùmarè ọba ńlá. bàbá kí ni tẹ́ ẹ gbé sórí yìí. ilé ni wọ́n pè ní Ẹgbẹ́rí ọdẹ. torí yìí. iná ọdẹ ni a pè ní Ẹgbẹ́rí ọdẹ. iṣẹ́ kí ló ń ṣiṣẹ́. a fi máa ń pa ẹran làwọn bàbá wa ń lò nígbà ni tá a máa ń lo kábàdì sí lomi sí tá a jà mí sí òun òwe á tàn á sa iná sí tí máa ń gbó ilẹ̀ kòdòrò. mọ́mọ́dá náà sì ti dé torchlight ti gba ilé ayé kankan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọdẹ ń lò ní ìsìn àtàwọn ọdẹ wọn sábà lo irú eléyìí mọ́. nínú ká wá lóru eléyìí àbí ká lo torchlight ó lé. eléyìí ló dáa jù nítorí pé yóò bo gbogbo náà lẹ̀ ní yóò bo gbogbo inú igbó lẹ̀ ní tí ó sì pọn rokoṣo bíi iná láńtà ni wọn náà wo ayé láńtà kò sí láńtà mọ́ tí à ń tà ẹyin láńtà ọmọ kó tá a bá bímọ ńgbà náà tààrà yín láńtà alẹ̀ táwọn fi dódodo ọmọ àdódodo ọmọ mọ́ ní ìsìn gbogbo nǹkan mọ̀dà náà sì ti ṣe kí ni ó ti dé. bàbá ayé ìgbà yìí tó ń wò yìí eléyìí là ń pè ní gbérí là ń pè ní gbérí ọdẹ ńlá wọ̀ sọ́run ẹ̀ ayé àwọn bàbá wa tó ẹran nílá pọ̀ ní gbóngbà náà ẹran ti lọ ọ̀sẹ̀ ẹran gbó mọ́ torí ọmọ orí ẹran tó lè pàdé tó lè kó ìmọ́lẹ̀ ọba fẹ́ wo àwọn ẹran kan rẹ̀ àwọn awọ ẹran kan là wá kó sẹ́yìn tá à ń pè ní ìgalà. àwọ̀ galà lílé bàbá. galà lílé tí ọ̀rọ̀ mẹ́la fẹ́ lódì mẹ́fà odidi rẹ̀ ni. bàbá. mo ti rí káwọn èèyàn náà ń pè wá lọ́kùnrin lọ́sì ní sàyàbá kò sì jẹ́ nìyẹn. bàbá tá a bá rí ẹni tó jẹ́ pé ó ń rọbí ó ti tásìkò tó yẹ kó bímọ kò wá rọmọ náà bí. sórí tabarẹ̀ tó ń rọbí ó gángan láfi mẹ́ tó ń larẹ̀ mọ́ sọ̀ǹgọ́rọ̀ mi àmọ́ yọ ọ̀pọ̀lọpọ̀ láti iná ti mú wa mo ti rí èèyàn tó ti wà ní general hospital rí tó kò kó ọmọ láì bí wọ́n ti fẹ́ gbé lọ tíátà room tí mo náà wọ̀n ní gbé lọ ẹ lọ síbẹ̀ ẹ lọ síbẹ̀ padà sí ó dẹ̀ bímọ tiẹ̀ nírọ̀rùn a sì ní àwọn ènìyàn tó jẹ́ pé ó bímọ tán ẹ̀jẹ̀ ò dá ká ní ká lọ lò nǹkan báyìí fún tẹ́jẹ̀ lè dá ó wà bẹ́ẹ̀ lóríṣiríṣi níbi ká ti gé ní náà láti tú ọwọ́ kan ní ju bí gbọ́wọ́ a máa tú. bàbá mi fẹ́ kẹ́ bá mi ṣàdúrà fún ojú tó ń wà sí ojú tó ń gbọ́ wa. ọ̀dà ẹ̀yin ojú tẹ̀ wò wá ojú yóò ní fọ́ etí tẹ̀ fi gbọ́ wa etí yóò ní ẹnu tẹ̀ fi sọ̀rọ̀ ẹnu yóò ní yága ẹnu yóò ní mú ẹnu yóò ní ẹnu yóò ní mú inú torí pé wọ́n ní lílọ lẹ́nu ẹ̀ púpọ̀ ìbọ̀ lẹ́ ń bọ̀ yìí adébápọ̀ kò gbèrè àti ńlọ nílọ tilẹ̀ kájí adé ògbọ́dọ̀ kó tágbó olé ògbọ́dọ̀ adé alẹ́ òní kó yín o olé òní kàn yín gbẹ̀yìn ojú tẹ̀ ń wò wá lónìí ọdún ògùn là ń sin lọ́wọ́ ó gbè yín ọ̀dọ́ lànà owó fún yín yọ̀ lànà rí fún yín yọ̀ lànà ògbó fún yín ògbó alára bẹ́ẹ̀ ní dáadáa onírè ní dàgbò oníkọlà ní dẹ̀gbẹ́ mọ́làmọ́là ní dẹ̀kọ̀rọ̀ fún onígbàjámọ̀ ẹ̀rọ oníní jẹ ogun gbẹ́nàgbẹ́nà òdegi ní mọ́lókó ogun wádòwádò ìmọ̀ jẹja àwọn ọmọ méjèèjì ogun apògì nírè lónìí ògbó gbè yín o wọ́n lànà fún yín ọlọ́lànà fún olúgbọ́njọ́ kìíní àná wọ́n lànà fàjọrò wọ́n lànà fọ́rọ̀ gbọ́rí àgbá yọ lànà rí fún yín àwọ̀ báyìí ni wọ́n bà sí ẹran ìsírí yín ó bò wọ́n ní mo kàn kì í mú ọjọ́ kọjọ́ mọ́ yọ oṣù ní létele yóò sùn ní létele pé báyọ̀ lókè tẹ́lú tọmọ ní mọ́ sẹ́wọ́ ajé sí ayọ́sẹ̀ wá sí yín má sẹ́wọ́ ajé sí wọ́n ní sọ́sọ́ ọmọbìnrin òkè gbọ́mọ lójú adífá fún ajé onípasọ̀ yáyá nàmọ́tẹ́kọ̀ tó nẹyẹ ọ̀nà ìlágbàsájẹ́ nílẹ̀ ajé òní pàṣẹ ajé ńlẹ̀ wọn wọ̀ ajé òní lé yín wọ̀ bẹ́ẹ̀ o tọmọtọmọ tayátayá tọkọtọkọ ẹ ṣé o ilé yín ò ní dà ìgbà ilé yín ò lè àwọn ilé yín ò lè ẹ̀yin ojú tẹ̀ ń gbọ́ mi aláboyún olè òbí wẹrẹ àgbọn ilé ó ta wà lọ́dún ẹni tí ò rí yọ bẹ̀rẹ̀ sí máa ní wọn láti sin lọ tẹ́ bá ti gbà pé sẹ̀nsì ń bẹ lótìtọ́ ní sẹ̀nsì ń bẹ ẹ máa rí ná ẹ máa rí lò ẹ máa rí jẹ ẹ máa rí mu ẹ máa rà àánú gbà ọkàn yóò sì máa balẹ̀ láti sin lọ inú ìgbèkùn tó wà ayé ó tu ọlẹ̀ ń bẹ̀ inú nǹkan tó ń wá ayé ó jẹ́ kó wá sí ìwòsàn fún ọ n tí dùn ọ̀lẹ́dùn ọkàn ayé ó mọ wá sínú àṣẹ gbogbo tó wá tẹ̀yìn ara obìnrin jáde láyé kò ní tójú yín rẹ̀ dànù ìlú kan wá tán dẹ̀ fún ìjọ ẹrù onímọ̀rì ayé òní bìsẹ̀ nà ọ̀nà yín ìlú kaka dúdú kan wá tán dẹ̀ ayé òní lù fún ìjọ báyìí yóò rí bẹ́ẹ̀ o ọ̀sẹ̀ ọ̀jẹ̀ kọ́sẹ̀ ó sọ̀rọ̀ ìgbà kọ́sẹ̀ àwọn yẹ̀rẹ̀ kọ́sẹ̀ láì gbà kọ́sẹ̀ yóò sẹ̀ mọ́ yín lára o mo fọ́ tó tíwẹ́ àpàlẹ́ gbèsè. mo kí gbogbo ojú tó ń wò wá àti gbogbo ojú tó ń gbọ́ wa mo dúpẹ́ lọ́wọ́ yín gan fún àwọn àkókò tẹ́ ti lò pẹ̀lú wa ẹ má gbàgbé láti subscribe lórí channel wa kẹ̀dẹ̀ like kẹ̀ comment ẹ ṣé gan. dásìkò sẹ́wọ̀ ìròyìn ò dáfọ̀ ojú bá wò orí iṣẹ́ ńlá mọ̀ ojú bá wò iṣẹ́ ńlá ló ń ṣe.
Dapsy Concept Studio iléeṣẹ́ ayàwòrán amáwọ̀tán rókóṣó kékeré kọ́lẹ̀ fàlọ́dàn òjòlá kò léjò àfojúdi kékeré kọ́ ni Dapsy Concept Studio nínú àwọn tó ń ya fídíò production nílẹ̀ films and musical video shots wedding video show commercial video show real estate video show professional photo show event photo show birthday photo show model photo show burial photo show kiddies photo show maternity photo show video editing photo editing graphics designer Dapsy Concept Studio gbogbo ayé ló ń kó kìkì rẹ̀ iṣẹ́ ẹni ní sọ ní di gbajúgbajà láwùjọ renting of equipment like camera light and drone makeup and social media productions available kókó lànà fàdítì kábàániyàwòrán kó mọ́lẹ̀ ránkoṣo pẹ̀lú oríṣiríṣi fídíò camera with special different effects Dapsy Concept Studio gbangbangba la wà ní opposite Progress Academic School off Titilayo Sawmill ọ̀rẹ́ Òdìgbòlùkù Government Ondo State pé 08138470718 tàbí 08075581040 Dapsy Concept Studio ọ̀dọ̀ rẹ̀ là ń bọ̀. Get your best production, musical video shooting, powerful editing, film shooting, wedding shooting, wedding shooting.